kí lè rò pé ó ń fà gan táwọn èèyàn fi ń jẹ́ pé wọn ò ní jáde láti wá forúkọ lẹ̀ àtúngbọ́lẹ́nu ìjọ mẹ́ta ìtàn ní káàdì ìdìbò tó jẹ́ ti alálòpẹ́ permanent voter card tó wà nílẹ̀ wípé ó lé lẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan over 1 million ló wà nílẹ̀ lọ́dọ̀ yín báyìí táwọn èèyàn wá gbà kí ló dé àbẹ́ ilẹ̀ ṣe dáadáa sí wọn náà ṣe kàn sí yín gbà ni. ṣe rí gẹ́gẹ́ bí ẹ ti sọ àwa ṣe dáadáa nípa ti ọ̀dọ̀ tiwa but àwọn tí wọ́n járàlú náà jẹ́ kọ̀rọ̀ wọ̀ sí tá a bá dé ọ́fíìsì wa láwọn local government offices wa àwọn káàdì yẹn wà ń bẹ ẹlòmíì ti ṣe tiẹ̀ láti 2010 level tí ó sì wá gbà bóun ló ṣe wá ń dìbò. àwọn ètí a ṣe lọ ẹlòmíì ń bẹ tí wọ́n kàn sí ẹ̀ bá ti ṣe tán wọ́n ti lọ bóyá olóṣèlú kan ló ní wọ́n sáré wá ṣe tí wọ́n tiẹ̀ ní ìrètí pé àwọn tiẹ̀ ṣe kinní yẹn tàbí kọ́ yẹ pé wọ́n fẹ́ fi ṣe identification ní bank tàbí wọ́n fẹ́ gbowó bí sáré wá tó tẹ́ bá ti gbé slip yẹn tí wọ́n ti rí pé ó ti parí àti wá gba permanent yẹn ànira fún wọn. àwọn náà máa ń sọ ẹ máa gbọ́ sà àwọn èèyàn tó jólùdìbò wọ́n ní wọ́n ti para ó ti sú wa wọ́n ní kiri ẹ̀ sọ pé kò tí ì jáde. kò rí bẹ́ẹ̀ tẹ́ bá rí ìdààmú tí wọ́n fún wa ṣe towards ìgbà tí kinní yẹn ó fi parí ó di pé à ń ti géètì mọ́ ọ̀pọ̀lọpọ̀ tèrò pọ̀ tá lọ pé àwọn security agbára yóò gbé mọ́ agbára wọn ò gbé bọ̀ nígbà tó bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan a lè mọ̀ ṣe 5-6 tá a ráwọn èèyàn ó wá kù bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí ó parí èrò wa yadé kò dẹ̀ sígbà tá a dá wọn lóhùn àta gẹ́gẹ́ bí alákòóso ètò ìdìbò ìgbà yẹn adódò ọ̀tá mọ́ wa aago 4 torí tí wọn ọ̀pọ̀lọpọ̀ gbà ọ́fíìsì là ń sùn kábà lè dá wọn lóhùn lè tẹ́ wọn lọ́rùn àta aago 4 yẹn ni wọ́n ti mọ gbá géètì gbàgbàgbàgbàgbà kíní yẹn mú wọn lára gbà yẹn ó mú wọn ìgbà tá a ṣe tán àtún ti gba káàdì ó tó di wàhálà fún wọn á láti rẹ́ǹtì canopy síta láti set síta so that wọn ní máa wà ní oòrùn wọn ní wà ní oòrùn everybody ó lè á pín àwọn òṣìṣẹ́ wa sí tébù kọ̀ọ̀kan wọ́ọ̀dù báyìí síbẹ̀ náà wọn tún wá so bóyá African mentality kọjá pé ó dìgbà yóò sì ń dààmú wa fire brigade approach. Ọ̀dà bàbá wa alukoro mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín sà. Yes sir. Nínú ọ̀rọ̀ ètò ìdìbò wa lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn tó bá jẹ́ pé káàdì ẹ̀ ti sọnù bẹ́ẹ̀ni sà ṣó wà ní ìgbésẹ̀ ní ìtẹ̀sẹ̀ fẹ́ ṣe. bẹ́ẹ̀ni ààyè wà fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn. ẹ̀sùn náà kí ni ìdàdà fún mi. ààyè wà fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn tó bá jẹ́ wípé nígbà kan káàdì wọn sọnù wọ́n lè wá sí olú iléeṣẹ́ wa tàbí gẹ́gẹ́ bá a ṣe sọ wọ́n lè lọ sí ẹ̀rọ ayélujára ní on the 18 kí wọ́n lọ bẹ̀rẹ̀ process yẹn tó bá jẹ́ pé wọ́n lè ṣe eléyìí wọ́n lè wá sọ́fíìsì wa láti on the 25. ṣé láwọn ìjọba ìbílẹ̀ àbí ní ti àwọn ìjọba ìbílẹ̀ wọ́n lè wá sọ́fíìsì wa lábẹ́òkúta náà ń bí àyè wà fún àwọn tó bá wà ní àdúgbò Màgbọ́n tó bá lè wá sọ́fíìsì wa àyè wà ọ́fíìsì wa wà ní Abẹ́òkúta South ní ibi tó fi ń ṣe ọ́fíìsì ibùjókòó wọn lọ́wọ́lọ́wọ́ báyìí òun ní Òkè Ìléwó ní ẹ̀gbẹ́ ilé oúnjẹ kan tó wà ń bẹ̀ wọ́n lè lọ síbẹ̀ yẹn náà wọ́n lè lọ sí ọ́fíìsì wa tó wà ní Abẹ́òkúta North àti àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn. ẹni tó bá jẹ́ pé bí àgbàlagbà tó ti ní ìpèníjà ara tó ti wá sọ káàdì ẹ̀rù tó sì fẹ́ kópa ní ètò ìdìbò tó ń bọ̀ bó ni ó ṣe wá dọ́dọ̀ yìí tó sì jẹ́ ẹ̀gbọ́n pẹ̀lú mi ó lè wà nínú akẹ́tà àìsàn ṣùgbọ́n tá à ń gbàdúrà pé kọ́lọ́wọ́n bá kó jẹ́ kẹ́mi wọn kó túbọ̀ gùn bó ni ó ṣe débẹ̀ ṣé ọmọ wọn ò lè tí ọmọ wọn síwájú àgbẹ̀ pé. ẹ ṣe atọ́kùn ètò lábẹ́ bó ti wù kó rí kò sí bí èèyàn ṣe lè báyàn ṣe ìforúkọsílẹ̀ ó dẹ̀ ìforúkọsílẹ̀ tá à ń ṣe yìí ìpele nípele là ń ṣe ní sáà èyí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí a máa bẹ̀rẹ̀ ní àti August 18
tá a bá ṣe sáà yẹn tán bí oṣù mẹ́ta la máa fi ń ṣe sáà àtúnbọ̀ sí sáà mi bí a ṣe máa ń ṣiṣẹ́ wa nìyẹn. Tá a bá ṣe sáà kínní sáà ìkejì a ṣe sáà ìkẹta tó bá ti ń bọ́ sí bí sáà ìkẹta yẹn àwọn ọ̀gá wa ní líléeṣẹ́ wa wọ́n lè sọ wípé ó yá ẹ jáde lọ sí gbogbo ward kẹ́ ẹ máa lọ ṣe. àwọn òṣìṣẹ́ yín lè máa wọ wọ́ọ̀dù kiri. yes tó bá yá kì í ṣùgbọ́n àti ìsọ̀ yẹn fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ètò yẹn a sì ń ṣe lọ́wọ́ ipe tó bá dé ìpele kan àwọn òṣìṣẹ́ wa wọ́n á jáde lọ sí àwọn ward àwọn registration areas tó súnmọ́ àwọn aráàlú wọ́n á lè lọ síbẹ̀ wọ́n á dẹ̀ lè lọ ṣe ìforúkọsílẹ̀ fáwọn èèyàn lọ́dọ̀ fún àwọn èèyàn. So irú àwọn màmá àti àwọn bàbá tẹ́ ẹ̀ ń dárúkọ yẹn ibẹ̀ yẹn á tún súnmọ́ wọn. ṣùgbọ́n à ń rọ gbogbo àwọn tó bá lè wá sí iléeṣẹ́ wa à ń bẹ̀ wọ́n ni pé kí wọ́n wá kó má dúró de ìgbà tí kinní yìí bá ti fẹ́ parí kí wọ́n tó máa wá yabo iléeṣẹ́ wa. ìgbà míì gan wọ́n á yabo nǹkan míì gan á bàjẹ́ níléeṣẹ́ wa níbi tí wọ́n bá ti tèrò bá ti pọ̀. mo fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni sà nǹkan míì gan ń bàjẹ́ ó ń dín nǹkan míì gan lọ́wọ́. so àwọn bàbá wa sọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ a tún rọ̀ wọ́n lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ wípé káàdì tó wà ńlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wá gbà á. kò wúlò fún iléeṣẹ́ INEC kò wúlò fún wa rárá kò sí nǹkan tá a fẹ́ fi ṣe àwọn òṣìṣẹ́ wa ò lè fi dìbò. àwọn káàdì tó wà nílẹ̀ yẹn ó bá dìgbà tí àwọn òṣìṣẹ́ yín bá ń lọ sáwọn wọ́ọ̀dù káàkiri wọn ò lè kó dání ni. a máa ń kó dání ṣùgbọ́n nígbà tó bá wá gba díẹ̀ èyí tó bá kù ń bẹ̀ a máa dá padà sọ́fíìsì ni. a máa ṣe nǹkan báyìí. a máa dá padà sọ́fíìsì wa ni wọ́n wà ní gbogbo àwọn olùṣe wa káàkiri nípínlẹ̀ Ògùn tí wọ́n ti gbà. àwọn tó bá pẹ́ ọ̀rọ̀ bá wà nù káàdì tiwọn ṣé àwọn náà lè kópa nù eléyìí náà. bẹ́ẹ̀ ni atọ́kùn ètò wọ́n lè wá sí iléeṣẹ́ wa wọ́n á sọ ṣùgbọ́n ó ṣeé ṣe ká béèrè wípé ókè o ẹni tó ti ń jẹ́ orúkọ kan tẹ́lẹ̀ ó fẹ́ yí padà lábẹ́ òfin a lè béèrè wípé ǹjẹ́ lè fún wa ní affidavit nílé ẹjọ́ tẹ́ ẹ gbà nílé ẹjọ́ tàbí ìwé ọjọ́ òbí láti lè fi sọ wípé orúkọ yìí ó dọ́gba nítorí pé òfin náà là ń tẹ̀lé la fi ń ṣe iṣẹ́ wa. àwọn ìjọba ìbílẹ̀ wa kan wà tó jẹ́ pé wọ́n súnmọ́ etí orílẹ̀-èdè míì ní ìpínlẹ̀ Ògùn yìí náà ni ibi tó wà lẹ́nu bodè sí orílẹ̀-èdè míì tó dẹ̀ yẹ pé a ti rí wípé àwọn ẹlòmíì gan tí ò ń ṣọmọ orílẹ̀-èdè yìí wọ́n máa ń fẹ́ wá. wàá fò. bẹ́ẹ̀ ni ibẹ̀ la ti ń rí àwọn aṣọ́bodè wọ́n máa ń wá ràn wá lọ́wọ́ tá a bá ti ṣe ìforúkọsílẹ̀ yẹn tán wọ́n á tún wo rẹ́gísítà wa gbogbo àwọn orúkọ tí kò bá yẹ kó síbẹ̀ wọ́n á tún sọ fún wa pé eléyìí kò ń ṣọmọ Nàìjíríà eléyìí orúkọ yìí kì í kò jọ mọ́. ẹni tí wọ́n bá fagilé tiẹ̀ ìyẹn ni ò ní rí káàdì ìdìbò àìtọ́jú ẹlòmíì àní àwọn ò rí káàdì wọn ò jáde. tí orúkọ ẹ̀ tí ó ṣe mọ̀ pé tẹ́ ẹ bá wo orúkọ ẹlòmíì báyìí ó ṣeé ṣe kẹ́ ẹ torí pé èmi ti ṣiṣẹ́ nírú local government yẹn rí ìjọba ìbílẹ̀ yẹn rí mo ti ṣiṣẹ́ ń bẹ̀ rí tẹ́ ẹ bá ti wo orúkọ yẹn ẹ ti rí orúkọ yìí pé orúkọ eléyìí kò ń ṣe ọmọ Nàìjíríà ṣùgbọ́n tán bá ti rí bẹ́ẹ̀ à ń ṣiṣẹ́ iṣẹ́ wa ó ń wọra pẹ̀lú àwọn aṣọ́bodè láti irú ẹni yẹn tó jẹ́ pé ìgbà tí ó forúkọ lẹ̀ tẹ́ ẹ̀ sì sọ fún mi pé kì í ṣọmọ Nàìjíríà tó bá wá lọ tí ò wá rí káàdì yẹn gbà ǹjẹ́ kò ní máa da ìlàmù. ẹ ṣe atọ́kùn ètò tí kò sí ni bí àwọn òṣìṣẹ́ wa wọ́n yẹn máa ṣe ìforúkọsílẹ̀ fún ẹni tó jẹ́ pé kì í ṣe ọmọ Nàìjíríà ṣe mọ̀ wípé kì í ṣe téèyàn bá mú ìwé ọjọ́ ìbí wá wípé ibi báyìí la bí mi sí ó nira fún àwọn òṣìṣẹ́ wa láti kọ̀ wípé kì í ṣe bẹ̀ la bí ẹ sí tó dẹ̀ jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti gba ìwé ọjọ́ ìbí yẹn ìkíní nìyẹn. èkejì òun ni pé àárí àwọn tó jẹ́ pé
ìyá ó jẹ́ ọmọ Nàìjíríà bàbá wa jẹ́ ọmọ orílẹ̀-èdè kejì a pè ní Togo. kàkà sọ wípé Togo ṣe rí tó tí irú ẹni bẹ́ẹ̀ ó nílò láti fún wa ní ẹ̀rí tó dájú ìdánilójú wípé ọmọ Nàìjíríà lòun ní tòótọ́ nítorí pé nígbà táwọn irú ẹni tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ni ìyá ẹ̀ jẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ni bàbá ẹ̀ jẹ́ Togo kò qualify láti torí kẹ́ lè ṣàlàyé fáwọn èèyàn wa. nígbà tí ìdí ẹ̀ la ṣe máa ń béèrè ìgbà irú àwọn ẹni bẹ́ẹ̀ tá a bá ti a máa ń béèrè pé ẹ lọ mú ìwé ọjọ́ ìbí wa INEC kan ló ń ṣe ìwé ọjọ́ ìbí fún ọmọ Nàìjíríà ojúṣe tiwa ni ká ṣe káàdì ìdìbò